bàbá ní ilé ọdún táwọn lọ bẹ́ẹ̀. ojú ànábì Musa lọ. bàbá ní àwọn jọ ànábì Musa lọ. asáàtú rọ́bì káàbà. bàbá ní asáàtú rọ́bì káàbà. fọlọ́kùnrin. bàbá ní àwọn fọlọ́kùnrin. àwọn ọ̀fẹ́ àgbàrọ̀ kúnra. bàbá ní àwọn fi jẹ́ àbọ̀ṣiṣẹ́ ọlọ́run. bàbá ní ànábì làwọn. bàbá ní ànábì ọlọ́run làwọn. ojú ànábì Musa lọ. bàbá ní àwọn jọ ànábì Musa lọ. orí ọlọ́run báyìí. bàbá ní àwọn rí ọlọ́run báyìí. kì í sí ọ̀rẹ́ mọ́. bàbá ní kò ṣe ọ̀rẹ́ ẹnu. gbogbo èèyàn kọ́ yóò gba ohun tá à ń sọ yìí. bàbá ní kò ṣe gbogbo àwọn ẹlọ́gbà ohun táwọn sọ yìí lọ. gbogbo èèyàn kọ́ yóò gbàgbọ́. gbogbo àwọn kọ́ ọ̀gbọ́. gbogbo èèyàn kọ́ yóò gbàgbọ́. gbogbo èèyàn kọ́ gbàgbọ́. àti ju afá. bàbá ní àwọn ti jọ fà lọ. bàbá ní àwọn ti fi ṣé o lọ. ànábì ọlọ́run ni mí. ànábì ọlọ́run ni bàbá. ànábì ọlọ́run ni mí. bàbá ní ànábì ọlọ́run ni àwọn. ọlọ́run ló gbé mi bẹ́ẹ̀. bàbá ní ọlọ́run ló gbà wọ́n bẹ́ẹ̀. nǹkan mo gbé. wọ́n bẹ́ẹ̀. ànábì Musa. ànábì Musa alayhi salatu. alayhi salatu wassalam. ọgbọ́n ọlọ́run. bàbá ní ọgbọ́n ọlọ́run. ọgbọ́n ọ̀rọ̀ ọlọ́run. ó gbọ́ ọ̀rọ̀ ọlọ́run. orí ọlọ́run. bàbá ní orí ọlọ́run. orí ọlọ́run. kò rí ọlọ́run. àmì táwa ń lò yìí. bàbá ní àbá yìí tán lò yìí. àwa rí ọlọ́run. àwa rí ọlọ́run. àti gbọ́n ọlọ́run. bàbá ní ọtí ti gbọ́n ọlọ́run. ànábì ọlọ́run ni mí. bàbá ní ànábì ọlọ́run làwọn. fi Al-Qur'an Karim. bàbá ní àwọn fi Al-Qur'ani búra. fi ọjọ́ tí ó pè mí ní kánú sáré. bàbá ní àwọn fi ọjọ́ tó kó àwọn nìkan ní sàárè búra. fi ẹ̀mí mi mo fi búra. bàbá ní àwọn fi ẹ̀mí àwọn búra. fi ànábì ọlọ́run mi. ní pé ànábì ọlọ́run. ṣẹ́yìn náà ń gbọ́ so ẹ̀ka láhàdọ̀ ẹ̀ka wòye sí àwọn nǹkan bíi mẹ́rin nínú ọ̀rọ̀ rẹ̀ aláwọ̀kọ́ ó ní ànábì ọlọ́run lòun ó wá mú àwọn kan wá lórí ọ̀rọ̀ pé ànábì ọlọ́run lòun ó ní òun lóore ju ànábì Musa lọ ó lóun dájú olóhun ju ànábì Musa lọ ó wá ní òun fọlọ́run búra òun fi sáré tó wọn máa dáwà òun fi búra òun fi kíní kan Mákà Mẹ́dínà búra ó sọ yẹn ó wá ní ànábì Musa òun gbọ́ lọ́hùn ṣùgbọ́n òun rí ọlọ́run ni sun tó fi lérò pé òun fi ju ànábì tó fi sọ pé ẹ̀rí rẹ̀ ni pé òun ju ànábì Musa lọ nìyẹn ó di mẹ́rin ó tún ṣùkù ìkarùn òun ni pé ó ń sọ pé ìgbẹ́ yìí táwọn ń lò yìí ànábì Musa òun gbọ́ ọlọ́run ìgbẹ́ yìí táwọn ń lò yìí so yìí táwọn ń lò yìí yẹn náà ọ̀rọ̀ lọ́rọ̀ nínú so kí n tó ṣẹ̀kúnrẹ́rẹ́ ọ̀rọ̀ rẹ̀ torí bí ó ní mo fẹ́ ṣàlàyé ọ̀rọ̀ rẹ̀ n fẹ́ tó ọ̀rọ̀ rẹ̀ sọ́nà mẹ́ta ni n fẹ́ bóun wí n fẹ́ pe àwọn fámìlì ẹ̀ sákèésì n fẹ́ pe àwọn èèyàn náà sí àkéèsì lórí ọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n eléyìí tí mo sọ yìí mò ń tì síwájú ẹ máa gbé alákọ̀ọ́kọ́ ó ní ànábì ọlọ́run lòun ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ pé ní ìyìn tí ń jẹ́ ànábì ó ti tán lórí òun ànábì ní wa ana al-aqibu èmi ní ẹni olùgbẹ̀yìn wal-aqibu alladhi la nabiyya ba'da ní tá sì ń pè ní olùgbẹ̀yìn òun náà ni ẹni tí ànábì òkè ń wá mọ́lẹ́yìn rẹ̀ so inú orúkọ tọ́lọ́ fún òun nìyẹn torí pé ànábì òun wá lẹ́mọ́lẹ́yìn òun tánà bá ti sọ pé òun ti close àná òun ti kú òun close pé ànábì tó ń bọ̀ so túmọ̀ pé òpùrọ̀ lọ́bí ni so tí òun bá ti lè jókòrò ayé pé tánàbì sọ ayé pé kò rí bẹ́ẹ̀ nìyẹn àti bẹ̀rẹ̀ sọ pé ànábì parọ́ tó kọ́ lọ́n sọ kí ọmọ yẹn ti kọ́ ní hawa in huwa illa wahyun yuha àbálọ́run fúnra náà ti sọ ní kọ́ ní pé ní ànábì ṣe ọlọ́run bá ní o ọlọ́run sì ní wa khatamun nabiyyin òun ni khatam ìparí ìpẹ̀yìn ìtìlẹ̀kùn àwọn ànábì ọlọ́run ẹlẹ́kejì ó sọ ó ní pé ó ní òun ju ànábì Musa lọ kódà ká tó gbé ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ṣíyàn kan lè tó ànábì Musa ká kọ́kọ́ wá sọ́dọ̀ ànábì tí ó kéré sànábì Musa ṣe ń pa àwọn ànábì wọn pọ̀ ọlọ́run adákọ̀ 25 nínú Al-Qur'ani nínú 25 yẹn àwọn márùn kan sọ wà ulul azm là ń pè wọn àwọn tó gba okùn lọ́dọ̀ ọlọ́run ànábì Ibrahim ànábì Musa ànábì Isa ànábì Nuh àti ànábì Muhammad sallallahu alaihi wasallam tó sábà ní ká tó wọn bọ́ ṣe wá àmọ́ ànábì Nuh ó wá ṣáájú ànábì Ibrahim ànábì Musa tẹ̀lé ànábì Isa lẹ́yìn ànábì Muhammad sallallahu alaihi wasallam so bọ́ ṣe tàbá ní ká tó àwọn mẹ́rin yẹn bọ́ ní ká tó ipò wọn lọ́dọ̀ ọlọ́run so àmọ́ ànábì àtẹ̀lé kátẹ̀ má wulẹ̀ tó torí mi ṣe ń bọ̀ lórí yẹn náà tó ànábì sọ pé láti fa dílù bẹ́ẹ̀ nàbíyà ẹ má ṣe máa tó àwọn ànábì ọlọ́run nípò
ẹ má ṣe máa gbọ́lá fún àwọn ànábì Ọlọ́run lórí ara wọn. So mo ṣe ń bọ̀ lórí yẹn ṣùgbọ́n tóun ti bẹ́ẹ̀ náà àwọn ànábì kan ọ ní ọlá jùra wọn lọ tí wọ́n lọ́n bá sọ pé ní fasallahu ba'da nabiyina la tilka rusul faddalna ba'dahum ala ba'd. Ọlọ́run ní agbọ́lá fún àwọn òjíṣẹ́ agbọ́lá fún àwọn kan jù kan lọ. So lórí yẹn la fi ní àwọn ulul azm àwọn ta fún ní wọ́n ti ń pè so Ọlọ́run gbọ́lá fún wọn jù àwọn lọ kò takò tánàbí sọ tánàbí sọ bẹ́ẹ̀ ni pé káwọn máa sọ pé ànábì bá ànábì lọ torí wò ó mẹ́ntọ́ lọ́n gbọ́lá fún ẹnìkan lọ Ọlọ́run ló kọ̀ sọ pé òun gbọ́lá fún ẹnìkan ju ẹnìkan lọ ṣùgbọ́n náà àwọn tí ẹ̀rí wà pé àwọn márùn yìí ulul azm ni wọn tó pọ́ lọ́hún nínú Kùránì láti mú pé àti hadith la fi mọ̀ pé àwọn lé ulul azm ni wọn so inú wọn ni ànábì Musa wà nínú wọn ànábì Musa wà ànábì Musa yẹn ló wá lóhun jùlọ ẹ ká tí wàá wò ká dá padà sẹ́yìn pé ẹni tí ò ṣẹ̀ wá sínú ulul azm gan tó ń jẹ́ ànábì Yunus nínú ànábì tó kù ọ̀pọ̀ àwọn afẹ́mú kan jáde ànábì Yunus ibn Matta tọ́lọ́run rán sí àwọn ìjọ Nínéfè tí wọ́n tọ́ ṣe kèfèrí tó bínú tọ́lọ́run fi ní kẹjá gbé mi tó fi pọ̀ padà so ànábì Yunus yẹn tí ò ṣe sínú náà ulul azmi tó tí ò ní ọlá tó àwọn ulul azmi kí ànábì sọ ànábì ní innahu la yanbaghi li abdin an yaqula innahu khayrun min Yunus ibn Matta aw kama qala ànábì ní kò tọ́ fún ẹrú kankan ẹrú Ọlọ́run kankan tó ẹni èèyàn kankan kó wá sọ pé òun lọ́lá ju Yunus ibn Matta lọ tí ń ṣe ànábì Yunus táwọn Christian pè ní táwọn Jew kí wọ́n sọ pé àwọn Christian àwọn Jew pè ní Jonah so táwọn àbí àwọn ìkàrà náà àti gbogbo àwọn kèfèrí àtàwọn òyìnbó tó ń pè ní Jonah so ànábì ní kò tọ́ fẹ́ ní bọ́dì nínú àdìsí ànábì ní wala aqul inna ahadan afdal min Yunus ibn Matta aw kama qala ó wà ní Sahih Bukhari wà ní Muslim pé òun ò sì sọ pé nìkan lọ́lá ju Yunus ibn Matta lọ ó ṣe lọ́lá jà ànábì Ọlọ́run lọ ìwọ èèyàn lásán so tí ànábì bá sọ pé ẹnìkan kan ò gbọdọ̀ sọ pé òun lọ́lá ju Yunus ibn Matta lọ tí Yunus ibn Matta tí ó wá sínú ulul azmi eléyìí tí ànábì Musa jẹ́ kan nínú àwọn ulul azmi tọ́lá ju gbogbo àwọn ànábì tó kù lọ àti Yunus ibn Matta ìwọ wá fò ó dúró nítòsí gan tòsí tó ibi tí ẹ mọ̀ bí rìkúùtù tó ṣe gbà sípò ọlọ́pàá kò tí òbí òun tẹ̀sí jẹ́ rìkúùtù ordinary person civilian tí ó jẹ́ pé ordinary recruit sójà gan kò gbọdọ̀ ní kó stop there kó má stop ó wá fo orí recruit yẹn ordinary recruit sójà yẹn ó wá lọ sọ́dọ̀ ọ̀gá sójà pátápátá bíi general torí pé àwọn yẹn ipò general ló wà ó wá fo lọ síbẹ̀ ó wá sọ pé general òun fẹ́ challenge ẹ pé kò ṣe kíní kan àbọ̀ òun lọ́la ju ẹ lọ ṣe hàn pé ó fẹ́ kú nírọ̀rùn ni so bẹ́ẹ̀ náà nírú nǹkan tẹ́ni ṣe wà lọ sọ́dọ̀ ànábì olóhùn ló rájọ ànábì Musa lọ ẹbú kọjá yìí gan kàtúwà wà ànábì Musa yìí ànábì Musa sallallahu alaihi wasallam gan sọ pé ní kẹ́nìkan má ṣe inú rẹ̀ kan ànábì sọ pé ní la tukhayyiruni ala Musa ẹ má ṣe máa ṣẹ̀ṣà mi ẹ má ṣe máa gbọ́lá fún mi lórí ànábì Musa ẹ̀wọ̀n pé nísìnyí òun náà kò sọ pé òun jà ànábì mọ́mọ́ lọ torí mọ̀ pé òun ó tètè tẹ̀ tó bá sọ bẹ́ẹ̀ àwa alánàbì Musa lòun jù lọ nítorí kíni ànábì Musa máa ń gbé wọ Ọlọ́run bá ní ṣùgbọ́n kò rọ́ Ọlọ́run àwa ní ṣùgbọ́n ànábì mọ́mọ́ tó fẹ́ dárúkọ gan òun gan ló wá sọ yìí pé ní la tukhayyiruni ala Musa ẹ má ṣe gbọ́lá fún mi ju Musa lọ tó túmọ̀ sí pé ànábì kan sọ ìdí ànábì sọ pé torí pé ní nígbà tó bá ìnáwó nufikha fi sur yunfakhu fi sur tó bá fún fèrè pé káwọn èèyàn kọ́ kú tí ìgbìyànjú bá ti kú Ọlọ́run á ní kó fún fèrè kọ́ èèyàn ẹ jí àmì ní èmi ní awwal man tanshaqqu lahu al-ard èmi nílẹ̀ máa kọ́ sí sísáré máa kọ́ sí tí nǹkan kọ́ jáde ní gbogbo ẹ̀dá Ọlọ́run anábì gbà tó ń bá dìde fa idha Musa akhizun bi qawa'imil arsh fún bàbá Musa tó ti tẹ́ pé ó ti di aláwàṣẹ Ọlọ́run bá mú ọ̀rọ̀ pò tẹ̀sẹ̀ nídìí kan ó tẹ̀ ti dìde ọ̀rẹ́dì ó ti ń di aláwàṣẹ Ọlọ́run wọn wà ó pé ṣé èmi ní Ọlọ́run kọ́ bí èdè ni àbí Musa ẹ̀rí tó ṣe pé òun ló pàtàkì nínú gbẹ̀dá Ọlọ́run bá òun bá Musa tó ti tètè tó òun tẹ̀ ti dé dúró ọ̀rẹ́dì so ìyẹn gan ti tẹ́ ká mọ̀ pé òun ò lè sọ pé òun jù ànábì Musa lọ ń bẹ̀ yẹn o so tánàbí Muhammad sallallahu tí wọ́n gan ò jẹ́ sọ pé ó jù lọ tó ń bá ń sọ pé ànábì Musa gan òun kò dóhùn lójú pé òun jù lọ àbí pé ẹtì ẹgbẹ́ ẹtì sàbẹ̀ kan nínú àwọn sàbẹ̀ ànábì láyé ànábì Yahudi kan fẹ́ sọ pé walladhi istafa Musa ala al-bashar òun fọ Ọlọ́run bá tí ó ṣẹ̀ṣà Musa tó fi Musa ṣe ẹ̀ṣà nínú gbogbo ẹ̀dá rẹ̀ yẹn ní bó ṣe fún gbà tí ni pé òun sọ pé Musa ṣẹ̀ṣà wà nàbí Muhammad sallallahu alaihi wasallam azhuri náà tánàbí sì ń bẹ láàrin wa ìwà ń sọ pé Musa kan ní sàbí bá lọ bá nàbí pé àyọ̀ nàbí mà jẹ́sì mi tí nǹkan kan ò gbọdọ̀ ṣe wá àwọn tá ń wà lábẹ́ ìjọba rẹ̀ tá à ń ṣe mùsùlùmí
tẹ́ pé ẹ fi wá lọ́kàn balẹ̀ pé nǹkan ní ṣe wá mùsùlùmí ló máa lù fún mi gbà tí ànábì wa lọ́mọ lọ́pọ̀ wa kí ló ṣẹlẹ̀ báyìí ànábì wa bínú ó bínú gan ànábì wa ní la tukhajibuni ala Musa ẹ má ṣe máa gbọ́lá fún mi lórí Musa ló bá sọ àwọn rẹ̀ sòṣẹ́rẹ́ pé ó fèlì ń bẹ̀ ó kọ́ fèlì bí kò ń pè é ní ànábì Ọlọ́run tó pé ànábì sọ pé ní òun là ànábì ẹni tẹ́ pé ànábì mi ò lè wá lẹ́yìn rẹ̀ nípa pé òun yà ànábì Musa lọ tó pé ó fèlì ń bẹ̀ nípa pé ànábì Musa ń gbọ́ Ọlọ́run ìgbóhùn òun rí Ọlọ́run so ìyẹn náà kò ó fèlì ń bẹ̀ torí pé òun lè jọ ànábì Musa lọ tàbá tí wàá dó lórí ìyẹn náà tó wá fi ṣe pọ́ìntì kẹta ànábì Musa gbọ́ Ọlọ́run ìwọ rí Ọlọ́run ó yá ju ìbọn Ọlọ́run ṣe rí fún wa nígbà wo ló Ọlọ́run báwo ló ṣe ń rọ́lọ́ kí lọ́lọ́run wá sọ nù Kùránì Ọlọ́run ní la tudrikul absar wa huwa yudrikul absar ojú kankan kò lè rọ́lọ́run so ó túmọ̀ sí pé Kùránì ní rọ́kọ́ nìyẹn òpè Kùránì ní rọ́ ẹ̀rí pọ̀ bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ ìgbà kéèsì so ṣẹ̀sì gbóṣù fèlì ń bẹ́ẹ̀ so lẹ́yìn náà torí ẹ̀rí pọ̀ nù Kùránì dáadáa pé èèyàn ò lè rọ́lọ́run kàtà máa ṣe àṣọ inú àdìs ẹ̀rí pọ̀ bàjẹ́ pé èèyàn ò lè rọ́lọ́run ọba so kó wá sọ wá ní òun fọlọ́run bá búra òun fi kábà búra òun fi ẹ̀mí òun búra òun fi bóun ṣe dáwà nù sàárè òun fi búra á sọ pé ṣé ẹlẹ́ gan lójú tó láàmì pé ìpòrọ́ ni ọ kí ló ń búra sí ṣé àwọn ànábì Ọlọ́run ṣé inú súnà wọn ni pé ká máa gbọ́ ànábì Ọlọ́run pátá tá ti mọ̀ ìwé lájọ́ pé Ọlọ́run sọ pé ó ń búra pé yóò fi mi lẹ̀ ní ká ànábì Ọlọ́run bá ní mí torí pé báyìí wọ́n sì ní má mi wà yóò má mi wà tí kò sí pé máa ń búra ìmáṣẹ̀ máa búra ìmáṣẹ̀ máa wá nǹkan fi bo ohun tí òun ṣe mọ̀ pàǹdà tí yẹn ṣe fún máa kùn lọ́dà kódà góòdù tó dọ̀tí gan yóò dúró ẹni tí wọ́n máa value ẹ̀ yóò mọ̀ kí góòdù ni onígbọ̀nsẹ̀ máa kùn lọ́dà obìnrin tí ò fáyìn ní ìṣẹ̀ máa tó tètè ìwé mi sìn kóbìnrin máa tó tètè yẹn mi kàn lè sọ pé mi kó ìrẹ̀ ni mi ò rí sí kankan òun kun etí mi ò rí sí kankan tèmi o mo fọlọ́run bá búra wallahi ẹni tí mo fẹ́ ó ti lú mú kí tó fẹ́ títí di mo ṣe ń sọ̀rọ̀ tí òun ṣọdún kan tó ti bímọ oyin tó mu yẹn mo ní kó yọ ni ìsín kò fi síbẹ̀ torí pé bí wà bẹ́ẹ̀ tó wà bẹ́ẹ̀ mi kò ní kankan kò wá dìtú kò ṣàlékún bó ṣe rí lọ́dọ̀ mi ò gbogbo yẹn ń dára ẹ̀ láàmú ni so ìmá búra ìmá ṣe ìgbà tó ń dára ẹ̀ tó bá yà níbi Ọlọ́run ní òní kan máa búra tá ló ń búra fún Ọlọ́run ní yóò máa ṣe kíni yóò máa support ẹ táwọn yẹn bá ṣe ń pè wà lópò Ọlọ́run ní yóò máa support ẹ yóò máa mú wáyé wá fún ẹ yóò máa fún ẹ lánàá gẹ́gẹ́ bọ́lá ṣe máa ṣe fáwọn ànábì bó ṣe ṣe fáwọn ànábì so òun búra yẹn ìwànù ìwé gbé lásán ìwọ lásán ni. so òwe náà ni Mirza Ghulam Ahmad àwọn Ahmadiyya ń ṣe tó náà bẹ̀rẹ̀ sí ní máa ṣe oríṣiríṣi Ọlọ́run ló máa kọ̀wé ètò ìwé láti fi rinlẹ̀ pé ànábì Ọlọ́run lòun akíkọ́tò lè wáyé Bahrain Ahmadiyya ẹgbẹ́rọ̀ olùfẹ́ kọ̀wé fún Islam ó pè ní Bahrain Ahmadiyya so bẹ́ẹ̀ irú ìwé náà lè dáhùn láti fara sí pé eléyìí pèpè sí nǹkan mí ni o kò ń ṣe Islam ló ń pèpè sí o ó ti hàn nígbà tó pè ní Bahrain Ahmadiyya lè kó pè sí àbí ibi Islam lè kó ṣe ajá Ahmadiyya orúkọ ọjọ́ ẹ lọ so òun ni lórí yẹn òun fẹ́ lábàá búra òun fi kíní kan bú so tẹ́fì mọ̀ pé ó gba àwọn nǹkan tó mú kakalẹ̀ yìí láwọn pọ́n ibi 4 sí 5 yìí ẹ ti yóò kí clear pé ọ̀gbẹ́ni yìí ọ̀rọ̀ rẹ̀ gba ẹ̀rí ó wá ọmọdé ó mọ ìkéré ó ríyàn gidi bẹ́ẹ̀ tú kíní tó pé ọmọ tó fi tú kíní yẹn gan ẹ̀bẹ́ rí ó ṣe pé ọmọ wo ni tọ́tù ṣàkóbá ọmọ ọlọ́mọ ọmọ náà kò gbọ́n tó ń sọ dáadáa ọmọ náà ṣáà ń sọ tirẹ̀ kọ́lá kó dákun ṣe ń pàfà yìí náà nísìnyí náà lọ bí ọ̀sán yìí ká Portable mọ́lé tí yẹn ń sọ pé afáàdé pọ̀ afáàtúgbọ̀sán yìí wá o àwọn òrí lè rí o ẹ̀bẹ̀ rẹ̀ tí yẹn tó ń fún wọn ṣe ẹ̀yẹ so ẹ̀fẹ́ àgbo àárọ̀ Monday tó ń gan retí owó òun dáfà ló ń bọ̀ tó pé àti ọlá Ànábì Muhammad sallallahu alaihi wasallam owó mọ̀ yín lára àsùn tó ń owó ni ẹ̀yẹn ni pé ẹ̀yin fẹ́ àgbo adé ẹ̀fẹ́ àṣàdúrà fóun ṣé òun bẹ́yìn ládùúrà ní ìtumọ̀ rẹ̀ ni ẹ fẹ́ gbowó ẹ fẹ́ gẹnu sí so eléyìí náà jẹ́ ṣókí lórí ọ̀rọ̀ àfáì mi ti ṣe fídíò kan tẹ́lẹ̀ láti mo fi discuss ọ̀rọ̀ àfáì dá tí mo dẹ̀ fi fún pé láti mo fi ṣe fi bá wí tí mo dẹ̀ fi pa àwọn family rẹ̀ sákèsì mo dẹ̀ fi pa àwọn yẹn náà sákèsì so discussion yẹn máa wà ní ìbà inshallah torí ti bá ní kí n fi mọ́ ilé máa gùn so ká wò ó náà so màá kọ́ ọ̀rá kọ́ọ̀tì díẹ̀ nu fídíò tiẹ̀ máa fi sí so eléyìí tàbí ẹ̀kọ́ lọ́njẹ́ kó ṣe wá láǹfààní ká lè mọ̀ pé òpùrọ́ ni
gbogbo àwọn tí wọ́n ti pọ̀ náà níbi báyìí òpùrọ́ ni wọ́n Ànábì sallallahu ti sọ bí kò sánàbí lẹ́yìn òun ó sì sọ pé ní ayé ò ní parẹ́ títẹ́ fi máa ráwọn ẹ̀ka máa pọ̀ wọn lánàbí Ọlọ́run gbogbo wọn òpùrọ́ ni wọ́n Ànábì sọ bẹ́ẹ̀ so Ọlọ́run ti sọ nínú Kùránì pé ní man adlam mimman kadhaba ala Allah so man adlam ta ni ẹni tó fi ń yà jẹ́ nǹkan náà nǹkan Ọlọ́run sọ pé ní mimman qala uhiya ilayya wa lam yuha ilayhi tàbí tó fi ń jẹ́ òpùrọ́ jù tó fi ń jẹ́ alábòsí jù tó tó ẹni tẹ́ pé ó sọ pé uhiya ilayya Ọlọ́run ránṣẹ́ sí mi ó sọ wáyé kalẹ̀ fún mi ó pè mí lánàá bí wa lam yuha ilayhi shay Ọlọ́run sì wọ́n kalẹ̀ sí Ọlọ́run sì ṣe lánàá bí kankan ọmọ nǹkan la sàwọn mùsùlùmí islam anzallah àbẹ àti ẹni tó sọ pé ní irú nǹkan tó lọ́n sọ kalẹ̀ alukọ́ nìyí èmi náà máa sọ wò rẹ̀ kalẹ̀ eré tí Mirza Ghulam Ahmadi à ń ṣe alẹ́ inni samaituka Muhammadu al-Mahdi wa ana Ahmadu al-Muhammadi wa rabbi mayi min yawmi al-mahdi ila lahadi tó ṣàbẹ̀ sí ní sọ sájíhùn ráìmsì tó pè lọ́wọ́ lọ àti kí ẹni jẹ́ kullu barakati Muhammad tabaraka man alama wa allam ẹ̀rí nítorí pé ní wáyé ìsọkúsọ ni o àti tweet yẹn àti fídíò lórí ẹ̀ tabaraka ẹni tó ń kẹ́kọ̀ọ́ so báyìí pàànàbí ló ń gbà lérò wọn lo tabaraka fọyàn fọdẹ ń lò fànàbí Ọlọ́run lọ́ka tafsir ọba ń bẹ tó bá dẹ̀ pọ́ Ọlọ́run ló ń gbà lérò ṣé Ọlọ́run ni mọ́ta alẹ́mọ̀ ṣé Ọlọ́run máa ń kẹ́kọ̀ọ́ ni ìtòbí ẹni tó ń kẹ́kọ̀ọ́ ṣé Ọlọ́run máa ń kẹ́kọ̀ọ́ so tẹ́fì mọ̀ pé tọ́lọ́run sọ pé ní ẹwọ orúkọ wà ní dáadáa so ẹ pọ̀dọ̀ Ọlọ́run kọ́ ló ti wá ni ẹ ti bá àwọn ọ̀rọ̀ fíìmù àtàkùrọ̀ àwọn bẹ̀ irú ìtì Mirza Ghulam Ahmadi sọ tabaraka mọ́ta alẹ́mọ̀ ìtòbí ẹni tó ń kẹ́kọ̀ọ́ tó sì ń kọ́ àwọn èèyàn ṣé Ọlọ́run máa ń kẹ́kọ̀ọ́ ni tó wá sí ìsọpá ànábì mọ́ sọ̀rọ̀ ló fún wọn lo tabaraka fún ànábì gan lo tabarakta ya dhal jalali wal ikram ó lò fọ Ọlọ́run ló darí ẹ̀ lọ so tẹ́fì mọ̀ pé tánàbí gan sọ pé ní ẹ má pọ̀ nígbà kírísítì àwọn ọ̀nà sọ́rọ́ ṣe ń pọ́n ànábì Ìsá ọmọ Màríàmù nítorí ẹ sọ pé ní ana inni Abdullah qulu Abdullah rasulu innama ana abdu faqulu Abdullah rasulu ẹrú Ọlọ́run ẹrú ni mí o ẹ sọ pé ẹrú Ọlọ́run àtòjíṣẹ́ rẹ̀ ní tẹ́ ẹ máa sọ ń pa mí nìyẹn kí n àṣẹ àsọ pé tabaraka lọ́hùn lọ so ẹlò hashatu sahawi bí tafsiri Jalalayn ọ̀rọ̀ yẹn wà ń bẹ̀ dáadáa ní tafsiru tabaraka alladhi anzala al-furqan so ìlàkẹ́ ibẹ̀ ni ẹlẹ́rìí ó sọ ń bẹ̀ àtàwọn tafsiri mi lóṣìṣì táwọn fàṣàlàyé so bí yẹn jẹ́ ní ẹ̀ka làkúdàkùn kó má sọ wánu ẹ̀tàn jẹ́ lọ́wọ́ afáì kà má bẹ̀tàn jẹ́ o tó ẹlòmíì tó náà máa wá tó ìyá ọ̀pọ̀lọpọ̀ àwọn wọn kò fẹ́ sìn ṣe wọn ò fẹ́ Ọlọ́run sìn tádùn àbá ti máa gbà ní bá pẹ̀ lọ́lọ́run àwọn ẹ̀ṣẹ́ àrọ́rọ̀ ògúdù màrájì so ìyẹn náà jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin fámìlì ọ̀bọ̀ ó lè jẹ́ pé orí ẹ̀ ti yí ni o tí ò mọ̀ tó ń ṣe o ó lè jẹ́ pé bí àlùjọ nìkan ló wà rẹ̀ ni o kẹ́ ìjọ lọ sọ́dọ̀ àwọn fásitì náà kọ́ ṣe rókìá fún tó yẹ pé ọpọlọ ló ń dà láàmú kẹ́jọ lọ sọ́sítù tó yẹ pé àìnímọ̀ náà ló bá débẹ̀ àbó òun fẹ́ hàn òun fẹ́ ṣe ẹ bá wí ẹ ṣe wá sí fún tí mo ti ẹ nìyẹn tí mo ti ṣe léṣọ lórí ẹ tẹ́lẹ̀ so in case mo kàrà post ẹ mọ́ eré náà nǹkan tí mo sọ náà nìyẹn ẹ tí wàá wò nínú àmì ọ̀kan rẹ̀ tó pẹ̀lú ànábì Ọlọ́run so òun fi Káàbà búra òun fi ẹ̀mí òun búra so òun fi ibi tí òun máa wọ kàzárì òun búra so kẹ́sàbàlẹ̀ òpó tọ́ ló ń sọ so ṣé níta òun bẹ̀ nígbà tó sí pòtẹ́ ó tún búra ó tún fi máa fi yẹn kún tó ń ṣe lọ́dà so àwọn kan tó fi wọn búra yìí náà sìn ṣí tiẹ̀ lè jẹ́ ká gbà pa ànábì Ọlọ́run lóòótọ́ tó wá ànábì Ọlọ́run tó yẹ pé kò tún nímọ̀ nípa ẹ̀sìn tí ó mọ̀ pé kì í fi nǹkan mi búra àfẹ́ Ọlọ́run ọba àti Káàbà o àti sàárè o gbogbo nǹkan ànábì ní la tahlifu illa billah ẹ má ṣe máa fi nǹkan mi búra àfẹ́ Ọlọ́run ọba Ọlọ́run nìkan la fi ń búra tẹ̀lé pé fíkìwù tó wà níbi ká ń búra òun náà ní pé ní lórí pé èèyàn kì í búra anyhow torí pé èèyàn láti búra èèyàn láti fi nǹkan kan tó pàtàkì fi rinlẹ̀ so a wà mú Ọlọ́run tó pàtàkì gbogbo nǹkan láfi búra ìjọsìn ni tẹ́ pé tí èèyàn bá lọ gbé fún nǹkan mi ìyẹn lè ti kèfèrí látara rẹ̀ so wa ló ń búra pẹ̀lú kẹ̀mí òun so ṣé ànábì yìí tẹ́ pé n tó ń ṣe gan ó ti tako ní tànábì Muhammad sallam tó mú wa tó ó ti tako ṣáà pa òfin ànábì tì àbí òfin wọn ni wọ́n ti ẹ̀ ń gbà ó lófin tẹ́lẹ̀ so ìwádìí tí yẹn náà la fi sọ fún gbẹlẹ́mi Mirza Ghulam Ahmadi àná pé inú tí wọn náà sọ ń sìn wọn náà bí Ọlọ́run ni ẹ lábẹ́ ànábì ti wá lábẹ́ ànábì láti wá ó ti tẹ̀sí máa ń tẹ̀ra wọn ó wá tí wá ṣiṣẹ́ fànàbí tànàbí ṣe ilẹ̀ iṣẹ́ ọ̀rọ̀ ànábì ṣe ilẹ̀ ànábì ní jihad wa ìwọ ní oníkò ní ṣe jihad sí ànábì ní ká ṣe hajj lọ sí Mẹ́kà ìwọ ní ká ṣe hajj lọ sí Kọ̀díán ànábì ní kò sára bí lẹ́yìn òun pé ìyẹn gan ti kọ́ sí ọjọ́ ọ̀rọ̀ ọlọ́run bí ni so ìwé náà ni wọ́n á fi òun búra pẹ̀lú kíní kan olódo tí ò mọ tẹ bá ní kó sọ lábá ń sìn láàrin bí ó lè bí aló lè bí sọ kó sọ lábá 5 minutes lásán
kókọ̀ tẹ̀sọ́ lábá ó jẹ́gi kò jẹ́gi ó ṣe mísíkò ṣáà tẹ̀sọ́ lábá kàtẹ̀ ọkọ̀ gbọ̀n náà bí a lè sọ kàtí ṣe máa sọ pé bí a use of Arabic ẹ̀ báwo ló ṣe lo nahu sọ́rùfù bẹ̀ báwo ló ṣe lo adabu àwọn náà ọ̀rọ̀ rẹ̀ báwo ló ṣe lo balago bẹ̀ àtúnjìnà nígbè so ìyẹn náà jẹ́ ìjà so kama da zanje kallon kuda kun ki fa mana sallallahu alaihi wasallam ala muhammadin wa ala alihi wa sallam subhanakallahumma bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wassalamu alaikum wa rahmatullahi wa barakatuh